àwọn àkó ọdún àkókò pàṣípò ọdún àkó àṣekù ọdún mú kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Kristẹni wípé happy Christmas in arrears àlẹ́ wá kí gbogbo wa pátápátá ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta àti Christian àti Muslim àtàkùn àbáláyé wípé a kú ìpalẹ̀mọ́ àti bọ́ sí ọdún tuntun torí gbogbo wa pátápátá là ń bọ́ sọ́dún tuntun kò sẹ́ni tó ṣe kíni tó yàtọ̀ nínú wa a fi àsìkò yìí kí yín káàbọ̀ sórí ètò wa ètò yín ètò àṣírí ayé pẹ̀lú yèyé oge òrìńté àti bàbá Alubarika wẹ̀gbìdànù ní ìlú Ìgbódù èmi tí tòótọ́ àjọkẹ́ òrìńté náà ni yèyé oge yèyé àṣà lórí ètò lẹ́nu kí la fẹ́ sọ kí la fẹ́ gbéyẹ̀wò bàbá ti wà ń kalẹ̀ báyìí ẹ ti rí pé ọ̀rọ̀ ilé máa tí kì gan torí all white la fi ṣe ẹ ti rí bàbá dé tán ni ọ̀rọ̀ ilé ó máa tí kì bàbá ẹ̀ka àwọn ará lẹ̀. Yèyé oge ó wúwo jura wọn lọ ó wúwo ọmọ pé kéèyàn máa fi ọkọ̀ ẹni tí ń wọ ọmọ kíláńkélé kí a máa fi wú ẹni tí ń wọ ọkọ̀ àjàgbé ó jura wọn lọ wọn jà rí dààmú ọdún fọkàn wa balẹ̀ wọn jà rí ṣòro wọn jà rí wàhálà ẹni bá lówó tẹ́rù wọn bá tí ó fi tanná ló mú bí bàbá mú yàn lásán yóò mọ̀ páyé ń bẹ ọlọ́mọdé àrí ṣòro ni o wọ́n jà rí dààmú o wọ́n jẹ́ wàhálà jẹ́ tiwa o ìjọ márìjà tó ṣàdúrà yòókù ẹ kú múra. ẹ ọ yàrá lé orílẹ̀ ti gbé látẹnu bàbá lè níbi tí a lọ tá a fẹ́ yà sí ta tó fẹ́ dé òun ní ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ẹnujọ́ mẹ́ta yìí ni pásítọ̀ kan sọ pé Ọlọ́run fi ràn òun torí Ọlọ́run ló fi ràn òun ó ní wípé asọ̀rọ̀ ẹgbẹ́ yìí máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ asọ̀rọ̀ bọ́ ẹ̀ tí ì sọ ẹlẹ́kàn fẹ́ jókòó àdúrà pé torí ẹ̀lẹ́yìn fẹ́ lọ sí hajj gan torí ọ̀rọ̀ asọ̀rọ̀ wọn wá lòun rí i pé asọ̀rọ̀ kì í jóná nígbà tó jóná yẹn wọ́n wá gbé èèyàn kan tó tún kú wọ́n wá gbé jáde ó tún wá sọ pé òun tún wá rí ìran míì wípé 2024 everybody ń gbàdúrà tó gbogbo èèyàn àtọmọdé àtàgbà ń gbàdúrà pé kọ́lọ́run má jẹ́ àárí nǹkan tá a rí ní ìta lò ká fẹ́ lò tó kú mélòó yìí kọ́lọ́run má jẹ́ àárí mọ́ kí 2024 yẹn kó jẹ́ ìdẹ̀ra fún wọn wá tún wá wípé òun rí i pé ká múra o ìpè késekése la rí yìí o kásákásá bàbá késekése òun ní 2024 kí lẹ̀yin rí sí sẹ́yìn ti rí nǹkan tó máa ṣẹlẹ̀. ó ṣe yèyé oge èmi ṣe mọ̀ pé ìgbà fẹ́ dìbò à ń sùn mo ṣe fẹ́ dá láṣejù pẹ̀lú yín nígbà tí àwọn alàgbà wa nílé Olúwa náà tí wọ́n sọ báwọn wọ̀nyí bẹ́ẹ̀ náà là ń gbọ́ àwa náà gbọ́ àwọn èèyàn náà ń sọ rédíò náà ń sọ nù níwùsì pé wọ́n bẹ̀rẹ̀ sí sọ yìí náà làwa náà gbọ́ àlèlà gbọ́ kò sẹ́ni tí ó sọ pé wọ́n gbọ́ pépà náà ṣùgbọ́n èmi ń tèmi èmi mọ̀ pé àìbẹ̀ lọ́hùn tó ló ń yọ wá lẹ́nu àìfẹ́ràn ara ẹni tó ló ń yọ wá lẹ́nu orílẹ̀-èdè kan mo ti sọ rí láyé ànábì ọlọ́run wá ní kí wọ́n lọ pàlú yẹn rẹ́ Jìbìrìlù wá débẹ̀ nídàájí ọwá bá gbogbo wọn ṣàlùwàlá lọ́wọ́ wọn ń kírun ẹlòmíì fọmọ ẹlẹ́ ṣá ń kírun wọn ń gbàdúrà Jìbìrìlù tó padà lọ bọ́ lọ́hùn àwọn eléyìí wọ́n ń ṣe dáadáa ọlọ́ọ̀ni lọ pa wọ́n rẹ́ nígbà tí ó tún débẹ̀ dédé àyílà ló tún bá wọn gbogbo wọn tí tó ń kírun wọn tó ń ṣàdúrà wọn ń pèrun wọn ń ṣe ó tún padà ó dọ̀dọ̀ Ọlọ́run
àní Ọlọ́run ni lọ pa wọ́n rẹ́ tí n bá dé sọ tí wọ́n ṣe fún ọ. Ọlọ́run tó ní kan kí Jíbìrìlù tó padà nígbà tó tún wá padà débẹ̀ ó ti tún múra èdè bíbélì tí wọ́n fẹ́ máa kírun tí gbogbo wọn tí tó ń ṣe wìtì gbogbo fi yẹ apá ọ̀tún ẹ̀gún lẹ́ẹ̀bẹ́ ó gbé wọn sáré gbìnrín ẹgbẹ̀rún ọdún ló dojú wọn dé ó wá padà lọ́dọ̀ Ọlọ́run ní gbogbo wọn ń kírun kìrìsìtẹ́nì wọn ń lọ ṣọ́ọ̀ṣì gbogbo nǹkan dáadáa wọ́n ń ṣe tèmi Ọlọ́run ṣùgbọ́n wọn ò fẹ́ràn ara wọn sórí ìfẹ́ ni ò sí mọ́ làyà wa fi ń já olówó ò fẹ́ràn tálíkà tá a bá lébi ò pa wá irọ́ là pa tá a bá níyà ò jẹ wá irọ́ là pa tá a bá ní àríṣòro irọ́ là pa bọ́tí ọ̀rọ̀ Ọlọ́run ò yàtọ̀ nínú Báíbù òfin tó jẹ́ pàtàkì jù ó ní gbọ́ ọmọ Ísírẹ́lì Olúwa Ọlọ́run wa Olúwa kan ni kí wọ́n sí gbogbo ìyè rẹ lé kí wọ́n fi fẹ́ Olúwa Ọlọ́run rẹ kọ́ ọmọ kọ́ àwọn ọmọ rẹ tó o bá sùn tó o bá jí tí wọ́n bá rìn lọ kọ́ ọmọ sọ fún wọn pé Olúwa Ọlọ́run wa Olúwa kan ṣoṣo ni ìkejì tó dàbí rẹ̀ fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ó ní kò sí òfin mìíràn tó dàbí èyí ò ní mọ́. Ọlọ́run gbọ́ ọmọ ó ní kò sí òfin mìíràn tó dàbí èyí ò ní mọ́. ṣùgbọ́n Ọlọ́run wàlẹ̀ àṣírí iná lè ń sàánà láfi òṣìrí lálà sí iná àmọ́nú wà mílù sọ́ọ̀lìhàt wàtàwà sáwó bìlì ọ̀kẹ́ wàtàwà sáwó bìlì sọ. ayé wàlẹ̀ àṣírí là wà kí ni onímọ̀ wí. ìrọ̀lẹ́ ayé la wà tí ìrọ̀lẹ́ ayé bá dé gbogbo nǹkan èmi ò ní kò lè ṣẹlẹ̀ pé aṣọ rọ̀ kò sí tí ó lè ṣe èmi ò ní wọn ò rí nǹkan bọ̀tì èmi ń tèmi yèyé oge èmi ní tèmi o èmi ò rí nǹkan kan èmi ní tèmi o èmi ò rí nǹkan kan tí èmi bá rí èmi ò sọ tèmi bá rí èmi ò jẹ́ kí ayé ó mọ̀ á ṣe àìsùn àdúrà fún Nàìjíríà níjọ́ Sunday mọ́júmọ́ Monday aago 3 búrẹ́kì àdúrà gbogbo ohun tí ó ṣẹlẹ̀ Nàìjíríà fọdún kan Ọlọ́run á fi hàn mí. tó túmọ̀ sí pé tó bá di Monday ẹ máa bọ̀ àwọn èèyàn gbọ́ wọ́n á gbọ́ bí ó ṣe ń lọ níjọ́ Monday ní àṣẹ tọlọ́run tí ó dẹ̀ ní yẹ̀ ní bọ́lọ́run bá ṣe fi hàn mí gẹ́lẹ́ pẹ̀lú àpẹẹrẹ tí n bá rí èmi ò kí ń ṣe Ọlọ́run o àpẹẹrẹ tí n bá rí Ọlọ́run tọ́lọ́run fún mi lápẹẹrẹ pé báyìí ni mo rí èyí sì ṣàlàyé ẹ̀ kò dẹ̀ ní yẹ̀. ọjọ́ òní èdè mo ní gbogbo àwọn tó ń bọ̀ wá sí pé ijó jẹmọ wọn ò jó ìrìn jẹmọ wọn ò rìn wọ́n rìn àbí wọn ò rìn sáàtì ìdìbò ńjọ́ náà mo ní gbogbo èèyàn ni wọ́n wá pàdé bàbá wa Ahmed Tinubu èrò pọ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n wá pàdé ẹ̀ ṣùgbọ́n tó bá di jọ́ ìbò wọn ò ní wá dìbò ó rí bí àbí ò rí bẹ́ẹ̀ ìgbà mo sọ pé bàbá wa Yar'Adua yóò ṣèjọba yẹn yóò sì rí i ṣe ṣùgbọ́n kò ní ṣe é tán ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ nígbà mo sì sọ pé bàbá wa Ọbásanjọ́ kúrò látìmọ́lé yóò sì tún padà di ààrẹ ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ èmi kọ́ ni mò ń sọ wáyé Ṣàgàrí wa Ọlọ́run ní ń sọ kò wàláhólá wàlákùwátà ìlà bíláyà lílẹ̀ àti kò sí agbára kan tó kọjá Ọlọ́run o ṣùgbọ́n Ọlọ́run bá kan èyí táwọn ará wa níhà tí wọ́n fi gbé wa lọ nínú igbó nínú omi
odidi ọdún kan tá a wà pẹ̀lú àwọn nǹkan míì nínú omi tọ́lọ́run bá wò yẹn náà tá a fi ń rí nǹkan sọ ó tó sọ tọ́lọ́run bá sọ pé ọjọ́ orí ó tó sọ tọ́lọ́run bá sọ pé ká ṣèwòsàn níta ti ṣe níwòsàn fún èèyàn láyé tó bá yẹ pé sẹ́ẹ̀bí ni kò sí bí wọn ò ní ti mọ̀ wá ó tó sọ yeye oge èmi ò ní bẹ́ẹ̀ kọ́ èmi ò sì sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tèmi bá rí sẹ́mọ̀ èmi ò kẹ̀dẹ̀ rí èmi ò ń takò wòlíì èmi ò kì í ta èmi náà ń gbà wọ́n tó sọ ṣàṣàrì bí wọ́n ṣe ń sọ tijọ́ sí náà ṣùgbọ́n èmi ò rí o tijọ́ sí náà ń gbà mo sọ mo ní èmi ò tí ì rí o ń bá wọn ní tí bàbá Tinubu bá wọlé kíní kan ṣẹlẹ̀ kò ní wọlé Nàìjíríà ó dàrú Nàìjíríà ó gbiná Nàìjíríà mo ní èmi ò rí o mo ní wòlíì tó bá lóun rí níjọ́ òun pé kó padà lọ jẹun kó sùn pé kò tí ì sí kankan tí ó ṣẹlẹ̀ pọ́lọ́ ìdí ìfihàn nìkankan pé tọ́lọ́run bá fi hàn èèyàn Ọlọ́run á fi hàn mí pé mo rí ṣùgbọ́n ń sì sọ ń sì ní sọ́ọ̀sọ̀ àbòsí ṣùgbọ́n èmi ò rí o ohun tí ó ṣẹlẹ̀ tọdún tó ń bọ̀ yẹn à ti ń bẹ lórí àdúrà a ti wà lórí àdúrà tó bá di ọjọ́ Sunday tó bá di nígbà tí di aago 3 òru gbogbo bí ọba ti rí lọ́dún kan Ọlọ́run fi hàn mí à sì sọ Ọlọ́run má bà Nàìjíríà jẹ́ o yeye oge lọ́mọ bá yeye jẹ́ o ojú ètò ojú tó lé ó ti di àtẹ́tísì àwọn òun gbéra tí ó bá ṣe kinní kan ẹ wo ẹni sórí ibú ó ti rí bẹ́ẹ̀ ká fi síbẹ̀. ṣùgbọ́n kó tó tẹ̀ ní pé adágbére lórí ètò kàtọ́pù nọ́mbà fún ẹ̀yin tẹ̀ ń wò wá bàbá ẹ̀yin ẹ̀ máa jà fúnra yín àwa wò nǹkan tó wà lọ gbogbo ikọ̀ ètò àṣírí ayé ikọ̀ ètò àṣírí ayé ẹ máa jà. A'udhu billahi minash shaitani rajim ẹ̀yin ọmọ ìyá ẹ̀ mọ̀lẹ́ ọlọ́mọ máa ṣàánú yàn láàrin bẹ́ẹ̀ wá jẹ́ gbọ́ nǹkan tó ní ti jà. ṣé àmọ̀dá mi fẹ́ bá yín jà ni mo lè ní kí wọ́n bá yín jà. ẹ tún yà mí síbẹ̀ wọ́n mọ̀ jẹ́ kéèyàn ọ̀daràn láàpù Ọlọ́run mo mà dúpẹ́ o Allahu Akbar kí ni ẹ fi léyìí ti fún mi a fi dúpẹ́ náà ni lórí ètò àṣírí ayé pàápàá ní iléeṣẹ́ tiwa ṣe mọ̀ pé ẹ̀yin ni bàbá àwòràwọ̀ àríran àgbáyé asọ̀rọ̀ lẹ́yìn kànjọ́ lọ́hùn o ẹ̀tẹ́ bá tún sọ ẹ̀ tún máa sọ wípé èyí tí mò ń rí lọ́wọ́ báyìí ni o ó dàbí ní àná wòye àná a wà ní ìpéjọpọ̀ èèyàn kan wá ń dáhùn pé bàbá yẹn àwọn máa ń tẹ̀lé gbogbo kan tó dẹ̀ máa ń sọ ó máa ń rí dẹ́ pé kan táwọn tún mọ̀ pé bàbá yẹn máa sọ wípé nǹkan tí mò ń rí lọ́wọ́ báyìí ni o ó lè di ọ̀la kàtúrí mi tó túmọ̀ sí wípé Ọlọ́run bó ṣe òun ló ṣe ń ṣọlá tó bá sọ wípé nǹkan máa ṣẹlẹ̀ sí téèyàn yẹn bá padà lọ rábàbà fún Ọlọ́run ó ṣeéṣe kọ́ Ọlọ́run sọ wípé mo dá sílẹ̀ nǹkan yẹn ò tún ṣẹlẹ̀ mọ́ wípé òun ni bàbá yẹn sọ pé ìlọ́wọ́lọ́wọ́ báyìí mo ń sọ ọ̀kan tèmi rí nìyẹn o àti àtìlẹ́yìn Ọlọ́run ó lè wá tún dọ̀la kọ́lọ́run sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ o báyìí ló tún ṣe rí. Allahu Akbar ilé ìjọ mi lójú Ọlọ́run má bà lè ṣe yìí jẹ́ Ọlọ́run má bà lè ṣe yìí jẹ́ Ọlọ́run dákun má bà lè ṣe yìí jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run n tó tóbi jù láyé nígbèsí ayé ọmọ ẹ̀dá ní award èèyàn ò lè kàwé kó wá ṣe award kó tó wá gbé fún rẹ̀ ẹ̀ tó wá sọ fún mi ẹ̀ tó wá jẹ́ mọ̀ ẹ̀ wá gbé wá
ó wá bá mi lógìgì orí ògìgì Ọlọ́run ó ṣe fún yín àánú Ọlọ́run tí ò ní tán Ọlọ́run ó ṣe fún yín ẹ rí ìdùnnú Ọlọ́run tẹ̀ ní rí ìbànújẹ́ ń bẹ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run bí lọ́lọ́run ṣe fún yín Ọlọ́run ó ṣe lè láì tó bá di ọjọ́ iwájú ẹ̀ mọ̀ sọ pé alihamudulilayi Ọlọ́run dákun jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run dákun jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ ní fi ọmọ ṣiṣẹ́ ẹ ní fi àlàáfíà ara yín ṣiṣẹ́ ẹ ní fi ìbànújẹ́ lu ayé yín ọmọ tá a lẹ̀ ní fi ṣiṣẹ́ ni pé nígbà téèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rówó Ọlọ́run ní ọmọ mọ́yàn lọ́wọ́ nígbà téèyàn bá máa ń ṣiṣẹ́ tí ń rówó Ọlọ́run ní gbà láàfíà lára rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yín o mo dúpẹ́ nínú mi dùn torí pé ó bẹ́ mi lógìgì yẹn máa ń sọ nǹkan lè yẹn fi múra pẹ̀lú ògo Ọlọ́run bí mo ṣe já kílé tí mo rí yìí iléeṣẹ́ ojú tó létí fi àti gbogbo àwọn èèyàn lápapọ̀ tẹ ẹrù àwọn ẹgbẹ́ wọn wọ̀nyí ẹ máa já ilé tuntun lẹ́ máa kọ́ ẹ máa ra ọkọ̀ tuntun ẹ máa rán ọmọ jáde ní yunifásitì ọmọ yẹn ó máa di gómìnà ọmọ yẹn ó máa di àwọn èèyàn ńláńlá lágbàáyé bínú mi ṣe dùn tó ti bá ní ṣàdúrà ń ṣe pé ẹ wo ọlọ́sìn àti gbàdúrà aláhùlà aláhùwàtà ìlàbílà Ọlọ́run o bínú mi ṣe dùn lónìí o gbogbo ẹni ọba yọ̀ fún ìrètí ẹ̀ náà ó dá wá wọn á fi ṣètò èmi rèé níbolẹ̀ ti rí fọ́tò mi wọ̀nyí lọ́mọ mọ̀jẹ́ yìí ò ṣe ayé mọ̀ lágbára. ẹ̀yin ará lé wọn ní ṣókí báyìí lọ́bì oge kì í dùn púpọ̀ ṣókí lọ́bì oge ànírìjùmọ̀ lórí ètò tèní ètò àṣírí ayé ti tèní ti àṣetò àṣírí ayé pẹ̀lú Yèyé Oge Òréǹté àti bàbá Alubarika àwọ̀ ẹ̀bí dànù èyí náà lẹ ti gbọ́ yẹn gbogbo ẹ̀yin èèyàn wa tẹ wà nílé tẹ wà lóko à ń túmọ̀ ọdún túmọ̀ wa àná tó 2024 ẹ wá wọ ẹ̀bí dànù ẹ wá múra bẹ ṣe máa ṣe ọdún bá ṣe fẹ́ rìnrìn ọdún tó ń bọ̀ tí gbogbo wa máa rí ṣe tó ń lálàkálà ìwọ tó ò tí ì la ìwọ tó yẹ kó akọ ìjìbá ara máa ru ẹ náírà kó wọn ti wú ẹ mọ́lẹ̀ lójú oorun ẹ wá kàn sí bàbá Alubarika àwọ̀ ẹ̀bí dànù ní ìlú Ìgbòdú kíbi tí ẹ bá ti mọ ẹmẹ́sọ̀ pẹ́ẹ́dẹ́ kò dú garage ẹ wọ́n tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdú junction abẹ́rẹ́ bàbá Alubarika tàbí kẹ́ pé 08023829492 08023829492 ire lójú owó rí ọdún ayọ̀ la máa ṣe ó dàbọ̀. owó tó rédíò owó ti àti pé owó tó ti ẹfẹ̀ lẹ́sàmọ́ náà sùn lẹ́ka jáde lọ owó tó ẹfẹ̀ lọ́gbẹ̀ẹ́sẹ̀.